Hello everyone, welcome to TOni Talks. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Shotiri, in a train, the more you shalaye, the more you shaleya. You can see. Let me tell you, I cannot prove any point for you. To you rather, Shotiri, the more you shall emife kuma shalaye shaleya. Lizzie, alias ṣàlàyé ṣẹlẹ́yà, kó mú orúkọ màmá Esabod kúrò lẹ́nu. Ṣorí Ìbàdàn kì í ṣe ẹni yẹ̀yẹ́. Gbà bí mo ṣe sọ fún ẹ, mo ṣiṣẹ́ ní Ìbàdàn, mo jẹ, mo mu, mo tọ́ àwọn ọmọ mi ní Ìbàdàn, mo kọ́ ilé sí Ìbàdàn. Ẹ̀yin tèmi mi ò fi brag o, mi ò fi brag fún yín o. Èmi fi ń brag fún olórí burúkú Lizzie ni. The more you ṣàlàyé, the more you ṣẹlẹ́yà, the more you widen it, the more you talk pinpin mi, the more you do, the more you ṣẹlẹ́yà because o ò ní rí ìdí mi. Ìwọ gbọ́ wípé mo sọ wípé mo gbé ní Ìbàdàn, ó wá lọ gbé ọmọ Ìbàdàn kan rédèrèdè kan lọ gbé jáde fúnra mi. Ìwọ náà wo fọ́tò màmí tó lò tẹ́ ẹ̀ ń lò kiri. Wo fọ́tò màmí, sórí pé o ò lè post ẹ̀. Ìwọ gan ò lè gbé fọ́tò màmí, o ò lè gbé ojú ẹ̀ lọ. Sórí fọ́tò màmí yẹn kì í ṣe ẹgbẹ́ parípapo ẹ̀ pẹ̀lú pé bó o ṣe ń lo kírìmù yẹn. Ìwọ náà rí fọ́tò màmí, ìwọ gan ìtìjú ò lè jó gbé. Ìtìjú kò lè jó gbé. The more you ṣàlàyé, the more you ṣẹlẹ́yà. Àtijọ́ tẹ́ ti ń fly fọ́tò màmí kiri. Sórí pé ìwọ gan ò lè gbé, o ò ní lè gbé. Màmá tó ń lọ sí 70, màmí is gẹ́rẹ́gẹ́rẹ́ to 70. Gẹ́rẹ́gẹ́rẹ́ to 70. Orí bí ojú ìyá ẹ̀ ń ṣe rí. Ìwọ wá ṣẹlẹ́yà, ìwọ ò ní lè rè. O ò lókun re nídìí. Ìwọ ò rẹ́ni bí ẹ Lizzie. Wo fọ́tò ìyá mi tẹ́ ti ń gbé kiri. Wo fọ́tò ìyá mi tẹ́ ń gbé kiri. Màmí dùn, ọmọ tó dùn ìyá mi. Tẹ́ bá ń gbọ́ ọmọ tó dùn ìyá tó gbọ́ ẹnu báyìí mo fi sọ. Ìwọ náà wo lúùkù màmí, sórí pé màmí ò ń ṣe ẹni rádaràda. Màmí ò ń ṣe ẹni tẹ́pọ̀ máa ń sọ̀rọ̀ asọ̀rọ̀ sọ́bùtà asọ̀rọ̀ já. O ti rí bí lúùkù wọn ṣe rí yẹn, bí màmí ṣe rí nìyẹn. Ó ti yẹ bí màmí ṣe rí nìyẹn. O get. Èmi ti jí jáde nídàjí. Èmi ti jí jáde nídàjí. O ò lè compare báwa ṣe ń ṣiṣẹ́ bíbá sí tíṣẹ́ Naija tó ń sọ pé mi ò níṣẹ́. Tó bá sọ pé yàn ò níṣẹ́ bíbá, pé yàn ò níṣẹ́, ó rí pé o sound so stupid. Because ẹni tó wà bí àwọn tó wà bíbá wọn gbọ́dọ̀ sanwó ni. Èmi ò sùn ta o. Mi ò ṣe junkie o. Mi ò sùn ta. Mo ń sun inú ilé. O rò pé ọ̀fẹ́ ló bá dé. Olóṣòro ibùkún. Ọ̀fẹ́ kọ́ ló bá dé o. Ọ̀fẹ́ kọ́ ni ilé bíbá ìbàdí. Ọ̀fẹ́ kọ́. Wèrè ọmọ yẹn. Ìwọ náà post ìyá mi now. O wà so intimidated that you cannot post it. Fọ́tò màmí ṣọ́ọ̀kì ẹ. Ó ṣọ́ọ̀kì ẹ gidi. You can't post it. O lè post ẹ. Àfi tó bá máa post ẹ sí i. But o lè post ẹ. Àfi tó bá máa wá post fọ́tò màmí nísìn. Àtìgbà tán ti fly ẹ kiri láti bí 2 weeks ago. Can you post it? You cannot. O lè, kò sí nǹkan tó fẹ́ sọ sí. My mother is so beautiful. She is pretty. Gẹ́rẹ́gẹ́rẹ́ to 70. Gẹ́rẹ́gẹ́rẹ́ to 70. See how beautiful she is. Kò ń ṣe pé ìgbà tí ó yàngì ló ya fọ́tò yẹn náà. Kò ń ṣe ìgbà yẹn. O ò lè rí irun funfun orí màmí. O ò lè rí irun funfun orí màmí níbi tọ́lọ̀ ń bless wọn dé. For her age, despite the fact that she is old, màmí ò dá irun o ò lè rí hardly ni wàá máa fi rí àwọn scanty irun funfun lórí wọn. Orí ẹ̀ bàjẹ́. Ìyá tèmi ń ṣe onídòkúdò. See how pretty she is. For her age. Ojú ẹ̀ ò tí ì dà wálẹ̀. Orí ẹ̀ bàjẹ́ orí ẹ̀. Èmi ni ìwọ fẹ́ máa fi ta yín.
ó yẹ kó ti máa send the information sí ẹ left right and center. Ó yẹ kó ti máa send information sí ẹ bọ̀ torí kó rí pé orí ẹ bàjẹ́ o ò lè rẹ tó máa send information sí. Wọ́n rí pé olórí burúkú ni ẹ́, wọ́n rí pé ṣẹlẹ́yà ni ẹ́. Mo ṣáà ní schoolmate àbí mo ní schoolmate náà, ó yẹ kó máa send information sí ẹ. Wọn ò lè rẹ́ni send ẹ̀ sí ẹ, o ò lè rí because tí máa sọ pé wọn ò mọ̀ mí under statement mi